Aláròyé máa wí o. Lórí àfikún owó iná, èpè ló yẹ ìjọba wa lórí èyí tí wọ́n ṣe yìí o. Ẹgbẹ́ òṣìṣẹ́ Èkó ló sọ bẹ́ẹ̀. A jáde lónìí nítorí gbogbo ọmọ Nàìjíríà. A jáde láti lè sọ fún ìjọba pé owó tí wọ́n fi kún owó iná ẹ̀lẹ́ńtíríìkì láìpẹ́ yìí kò dáa. Àbá burúkú ni. Àbá tí kò ní jẹ́ kí ọ̀pọ̀ àǹfààní wá sórílẹ̀-èdè yìí nítorí àwọn olókoòwò àti oníléeṣẹ́ tí wọ́n ń lo iná. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń tilẹ̀kùn, wọ́n ti ń palẹ̀ ẹrù wọn mọ́ lọ sáwọn orílẹ̀-èdè alámúlégbè wa. A tún jáde nítorí àwa náà ti rí i pé ìjọba tó wà lóde yìí kì í ṣe ìjọba tó ní ìfẹ́ mẹ̀kúnnù lọ́kàn ní ti gidi. Tí wọ́n bá nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni kí ló dé? Ṣebí aláwọn èèyàn kan tó lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti aṣojú-ṣòfin l'Àbújá. À ń fi gbogbo ẹnu sọ pé ẹ̀yin èèyàn yìí ẹ ò lọ ṣojú fún wa o, ikùn ara yín àti ẹnu yín lẹ bá lọ. Tó bá jẹ́ pé ẹ lọ ṣojú wa ni, ó yẹ kẹ́ ẹ ti fi àwọn ètò tíjọba ń gbé jáde yìí kẹ́ ẹ máa yẹ ètò wọn wò, kẹ́ ẹ sì lè máa sọ fún ìjọba pé eléyìí ò dáa, àwọn tá a ṣojú fún kò lè fẹ́ eléyìí. Ọlọ́run á bí yín o, béèyàn ò bí yín. Afẹ́kẹ́yìn òṣèjọba wa máa ṣe nǹkan táwọn aráàlú á fi máa ṣàdúrà fún yín ni, kì í ṣe èyí tí wọ́n á fi máa fi èpè ránṣẹ́ sí àtìrandíran yín. Torí eléyìí tẹ́ ẹ ṣe yìí, èpè ló yẹ yín o. Èyí làwọn ọ̀rọ̀ rìgìdì tó ń bọ́lẹ̀ bí òkò lẹ́nu olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC nípìnlẹ̀ Èkó, Kọ́múrèdì Fúnmiṣesí, nígbà tó ń bá ikọ̀ tẹlifíṣàn Aláròyé Online TV sọ̀rọ̀ lórí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ náà gùn lé lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún 2024. Ṣíbáṣíbá làwọn ọmọ ẹgbẹ́ àti àwọn adarí ẹ̀ka ẹgbẹ́ NLC àti ẹgbẹ́ àwọn olókoòwò Trade Union Congress TUC àtàwọn ẹgbẹ́ míì tó tún wà lábẹ́ wọn pèsè síwájú olú iléeṣẹ́ apínnáká Ìkẹjà, ìyẹn Ìkẹjà Electricity Distribution Company IKEDC tó wà ní Aláùsá níkẹjà nípìnlẹ̀ Èkó. Oríṣiríṣi àkọlé làwọn olùwọ́de náà gbé dání, bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ìkìlọ̀ lóníranìran láti fi hàn pé àwọn ò faramọ́ àfikún owó iná mọ̀nàmọ́ná tíjọba ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí. Ẹgbẹ́ náà ṣàlàyé pé arúmọjẹ àti ẹ̀tàn ni pínpín tí wọ́n pín àwọn oníbàárà iléeṣẹ́ ẹ̀lẹ́ńtíríìkì sí ìsọ̀rí 4: Band A, Band B, Band C àti Band D. Wọ́n ní àwọn tó wà ní Band A ní owó iná wọn pọ̀ jù, àwọn náà sì ni wọ́n rí iná lò jùlọ. Èyí sì ti ṣàkóbá fún ọrọ̀ ajé aráàlú tí agbára wọn kò gbé ẹrù ẹ̀kúnwó gegere bẹ́ẹ̀. Abilékọ Ṣesí ní ìjọba kò ronú ìgbé ayé ìrọ̀rùn fáráàlú. Ó láwọn kò fẹ́ ìsọ̀rí tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ yìí kí wọ́n padà sí bó ṣe wà tẹ́lẹ̀, kí owó iná náà sì wálẹ̀ sí ohun tí agbára mẹ̀kúnnù lè ká, torí ẹ̀tọ́ aráàlú ni láti gbádùn iná ẹ̀lẹ́ńtíríìkì. Bẹ́ẹ̀ ló tún sọ pé ìjọba gbọ́dọ̀ pèsè mítà sanwó kó tó loná, ìyẹn prepaid mítà tó pọ̀ sí i fún gbogbo ilé. Ó ní àwọn ò fẹ́ fojú rí ìwé owó iná aláfojúbù, èyí tí wọ́n ń pè ní estimated bills mọ́. Ó ní òṣìṣẹ́ iná ẹ̀lẹ́ńtíríìkì tó bá tún há estimated bill fún aráàlú, àwọn máa bẹ̀rẹ̀ sí fọlọ́pàá mú wọn ni, torí olè àti arẹ́nijẹ ni wọ́n. Bí ọ̀gá NLC náà ṣe wí, ìwọ́de àti ìfẹ̀hónúhàn yìí ń wáyé níbi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nípìnlẹ̀ Èkó, níkẹjà, ní Marina àti láwọn iléeṣẹ́ 2 tó ń gbọ́ awuyewuye nípa ọ̀rọ̀ iná ẹ̀lẹ́ńtíríìkì. Ó sì tún fìdí ẹ̀ múlẹ̀ pé kárí gbogbo ìpínlẹ̀ 36 tó wà ní Nàìjíríà àti ìlú Àbújá làwọn ti ṣètò ìwọ́de lọ́jọ́ Ajé ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.